Hello. Ẹ bá mi sọ̀rọ̀ sókè mà, ẹ kalẹ́ o. Ẹ kalẹ́ sà, mo fẹ́ kẹ́ gbà mí nímọ̀ràn ni sà. À ń gbọ́ yín mà. Ó ṣẹlẹ̀ pé ìgbà tí pọ́sí wa wà, wọ́n sábà ní sẹ́wọ̀n àlẹ́ wọ́n ṣaláìsí. Pàtó ṣaláìsí ni wá sí báyìí kápá láti fọ́dà mọ̀. Tí wọ́n bí obìnrin kan lé mi, so mo ti ṣàrùn tọ́jú ọmọ wọn lọ sí sùkúl. So èmi wá sí Ìbàdàn, mo wá kọ́ṣẹ́ ń Ìbàdàn, mo gbé lọ́dọ̀ ọ̀gá mi. Ẹdùn. Ṣé ẹni kọ̀ọ̀kan lórí aago yín mà? Bẹ́ẹ̀ ni sà. Ó wà ń bẹ dáadáa. Bẹ́ẹ̀ ni sà. Ó yẹ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn. Ẹ farabalẹ̀ sọ. So ìgbà tí ọmọ yẹn fọ́dà ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ dáàdi yín kú 2019. 2011. Ó yá. So kò ní agbára mọ́ láti tẹ̀síwájú èmi ní pé káàbúrò mi lọ àbúrò mi ṣá lọ sí sùkúl. So mo wá sí Ìbàdàn, mo wá kọ́ṣẹ́ ń Ìbàdàn. Ìgbà tí mo wá kọ́ṣẹ́ ń Ìbàdàn, mo parí iṣẹ́ ní 2023 ṣá. Ní láti 20 mo parí, mo gbọ́dọ̀ ọ̀gá mi náà ni mo gbé. Mo parí ìpàdé ọmọkùnrin kan ó lóun fẹ́ fẹ́ mi. So ọmọkùnrin yẹn ìgbà tó lóun fẹ́ fẹ́ mi, ọ̀gá mi mọ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní bá mi jà títí. Bọ̀bọ́ yẹn ṣá lọ sí Qatar ní 2023. Ó lọ sí travel house. Pàtó mo ṣe freedom tán, ọ̀gá mi ní pé mi ní gbé lọ́dọ̀ àwọn padà sọ́dọ̀ mọ́ sí mi ní ìgbó ìdẹ ní ìgbé wa. So ìgbà tí wọ́n ti gbọ́ra boyfriend mi yẹn pè mí, wọ́n ti travel out, ó ní pé mi ìdè dúró sí gbọ́ra yẹn pé kí n máa lọ sọ́dọ̀ mọ́ sí ìwé pé wọ́n máa gbà mí torí wọ́n nílé wọn kọ́lé olóńgbélé yìí wọ́n máa gbà mí sílé yìí. Mo ṣáà ní pé ó dà mo ti gbọ́, ó dẹ̀ ti bímọ ẹyọ kan tẹ́lẹ̀, ẹni yẹn ti lọ, ẹni náà ti travel out. So mo yẹn ṣáà ń gbé lọ́dọ̀ ìyá yẹn. Ìgbà tí mo padà sọ́dọ̀ ìyá yẹn ní 2024, èmi àti ìyá yẹn jọ ń gbé, èmi àtọmọ yẹn máa ń ṣe tí wọ́n ti bọ́ ọmọ yẹn wí, wọ́n máa bá mi jà, wọ́n máa ń ṣe láti bá ọmọ yẹn wí. Pàtó ṣáà yá ìbọmọ yẹn wí mọ́ pàtó yá òróró láti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù oògùn ni mo kọ́ nínú agbe ni mo ti kọ́ oògùn yẹn. Bísíǹsì yẹn wọ́n dẹ̀ ní pé owó ni. So àwọn owó tí mo rí mo ṣáà ń tọ́jú owó yẹn. Pàtó yá wọ́n dà wọ́n kan sí mi. Òun náà wà ní kàtà ó sẹ́yìn 800,000 sí mi pé kí n fi gba ṣọ́ọ̀bù agbe ni. Èló àgbẹ̀yìn dáadáa. Èló wọ́n sẹ́ǹdì sí yín? Ó sẹ́yìn 500,000 sí mi. Okay. Ó pé kí n lọ fi gba ṣọ́ọ̀bù nínú agbe ni. Ìgbà tí mo gba ṣọ́ọ̀bù tán, kò dẹ̀ láwọn ọkùnrin méjì lẹ́yìn tó bí tó jẹ́ gbọ̀n. Àwọn yẹn wà lẹ́kọ̀ọ́. So àwọn yẹn náà wọ́n gádà bí 150. Mo ṣáà gba ṣọ́ọ̀bù. Ìgbà tí mo gba ṣọ́ọ̀bù tán, mo ti gba ṣọ́ọ̀bù yẹn tán, wọ́n dáwó mi fún ọjà. Tó yá sí mo gba ṣọ́ọ̀bù ní last year August. Mo rówó mọ́ láti ra ọjà. Nẹ́tíwọ̀kì ò dá ibi tẹ́ ẹ wà yẹn, ẹ dẹ̀ ti ń pẹ́ pẹ̀lú àlàyé yín yẹn mà. Ibi tẹ́ ẹ bá lọ gan ni kẹ́ ẹ sọ mà. Ẹ kúrò níbi tẹ́ ẹ wà yẹn mà. Gbọ́ yín dáadáa mà, kí lẹ wí. Ṣé ń gbọ́ mi báyìí? So ìyá yẹn ṣáà ti ń fún mi ní ṣọ́ọ̀bù nílé pé kúrò nílé àwọn pé àwọn rò pé a lè jọ gbé because èmi àti wọn máa ń ní issue every time. Wọ́n ṣẹ̀ máa ń pọ̀ mọ́ wọn. Ọmọ yẹn náà bẹ́ẹ̀ ṣáà ti ń kúrò lọ́kàn mọ́ wọn. So nǹkan tí wọ́n fẹ́ fàyọ̀ ń sìn ni pé mo fẹ́ lọ ń sìn torí gbòòrà ni mo sì mi wà kó dẹ̀ ti gba ṣọ́ọ̀bù yẹn ó ti lọ wọ́n iyẹ̀ báyìí. Kò lè sí anybody tó wá fún mi ní owó yẹn mọ́ ò pé kí ni kò lè gbé láàrin. Ṣé ń gbọ́ mi ṣá? Mo ń gbọ́ yín sà. Àlàyé yín tó bá yé mi dáadáa. Ọkọ tó fẹ́ fẹ́ yín yẹn ó travel out àbí ó dẹ̀ send 500k sí kẹ́ fi gba ṣọ́ọ̀bù ságbé ni. Ṣùgbọ́n arákùnrin yẹn ti lọ́mọ kan tẹ́lẹ̀ tẹ́ bá ti wá bọ́mọ yẹn wí. Ìyá àgbà máa ń complain tí wọ́n máa ń bá yín jà. Wọ́n dẹ̀ máa ń sọ fún ọkọ yín yẹn àbí láti bẹ̀ yẹn náà change sí yín àbí. Kí wá ló ṣẹlẹ̀ ń sìn? Wọn ò fún yín capital tẹ́ fi máa bẹ̀rẹ̀ iṣẹ́ àmọ́ fún yín. Wọ́n wá fún mi ní capital tí màá fi bẹ̀rẹ̀ iṣẹ́. Àwọn ẹ̀gbọ́n mi náà jẹ́ ti ń complain pé kò sówó lọ́wọ́ àwọn. Àbúrò mi wà ó ṣe parí project ẹ̀ sí náà lọ́wọ́. Ṣẹ́yìn lè rán ní school ni? Wọ́n sì náà ló rán ọmọ yẹn ní school. Okay. Kí lẹ wá fẹ́ lórí ètò ìmọ̀? Wọ́n fẹ́ ìmọ̀ràn. Orí àyìn ti sọ pé ìjà ti ń wà. Wọ́n dẹ̀ ní pé àwọn ìgbà àwọn ìdádìjọ gbé mọ́. Ṣọ́ọ̀bù ilé ti wà lẹ̀. Kí lẹ wá fẹ́ ṣe mà? Kí lẹ fẹ́ ṣe? Wọ́n ń gbé ìmọ̀ràn lọ́wọ́ pé kí ni mo lè ṣe. Nípa kí ni mà? Pé ṣé kí n kúrò lọ́dọ̀ ìyá yẹn pé torí pé ọ̀rọ̀ ṣọ́ọ̀bù náà dẹ̀ ti wà ńlẹ̀ báyìí. So mo ti gba ṣọ́ọ̀bù tó fọ́ capital lọ. Pé báwo ni ṣé kí n gbé ṣọ́ọ̀bù yẹn lẹ̀ fẹ́ lómi àbí kí n kúrò lọ́dọ̀ ìyá yẹn àbí kí báwo. Ṣé rí ọ̀rọ̀ tí yín ò le kankan bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ látàárọ̀ mo kàn ń wò yín ni o.
kan ẹ gbọ́ gbólóhùn tí mo fẹ́ sọ yìí ṣe rí má ṣe àdúrà mi ni pé ọlọ́run elédùmarè yóò kọ́ wa bá ṣe gbé ìgbésí ayé wa tá a fi rògbà bá wáyé wa lò àdúrà mi nìyẹn ṣe rí àìmọye ọkọ àtìyàwó mi lótìtọ́ àti lódodo wọ́n lè fẹ́ra wọn wà compatible even spiritually wọ́n wà compatible wọ́n lè fẹ́ra wọn dáadáa ṣùgbọ́n bó ṣe ìrìn àjò ìgbésí ayé wọn bó ṣe rìn wọ́kọ̀wọ́kọ̀ yẹn ń ló fà tó fi di kó ń kálukú wọn lọ lọ́tọ̀ọ̀tọ̀ nígbẹ̀yìn gbẹ̀yìn ẹ̀ wá rí i pé àtọkọ àtìyàwó wọn nọ́mbà tó tún wá lọ mú náà kò tún wà òkè a ti ń sọ lórí ètò yìí kò pọ́síbù kí ìyàwó pàápàá jùlọ kí ni éèjì yín mà. 28. Yẹn sí kò pọ́síbù kẹ́ ẹ báyìí ọkọ yín gbé kò pọ́síbù a ti ń sọ yẹn ti pẹ́ kò pọ́síbù kẹ́ ẹ wà ní family house kò pọ́síbù tá a bá fẹ́ trust ara wa ká trust ara wa mo fẹ́ travel out yá mo lọ sọ́dọ̀ ìyá mi lọ́dún sọ́dọ̀ ìyá mi obìnrin yẹn ìyàwó ẹ̀yìn àfẹ́sọ́nà ẹ̀yẹn yóò dọ̀tá ayé ẹ̀ nígbẹ̀yìn gbẹ̀yìn náà ní náà ẹ mọ̀jà ṣe mistakes yẹn mọ́ ó pọ̀ táwọn èèyàn ń ṣe inú ayé náà ẹ nílò ẹ̀ ẹ dẹ̀ mọ̀jẹ̀ ń tàn yín ọmọ tẹ̀ ń bá wí yẹn náà gẹ́gẹ́ bí àgbàlagbà màmá yẹn tí ó mọ̀ sọ náà màmá yẹn kì í ṣe pé ó hè tí yín tí ó mọ̀ sọ náà ni pé àkọ́rí ọlá mi náà nìyẹn mọ́ bá wí tí ó mọ̀ sọ náà nìyẹn ìbẹ̀lẹ̀ ṣáà ń gbé tán fi sẹ́ni 500k sí yín àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni ìyá yẹn ló ní ọmọ ẹ̀ ó lágbára kí ó ti máa rojọ́ yín kó ti pollute mind ọmọ ẹ̀ débi pé kò ní lè sẹ́ǹdì owó yẹn gan sí yín fún ṣọ́ọ̀pù tẹ́ ẹ gbà yẹn ṣùgbọ́n gbà tẹ́ ẹ jọ ń gbé oṣù kìíní kejì ọdún kan ọdún méjì iná lẹ́ máa rí àṣìṣe ara yín ìyá dẹ̀ lágbára lórí ọmọ ẹ̀ a fẹ́ mọ rojọ́ fún ọmọ ẹ̀ náà ni ìyá dẹ̀ ti dàgbà ń tiẹ̀ àtẹ̀ntọ́ ẹ kóró àtẹ̀ntí ò yẹ kóró ẹ̀kú generation tí wọ́n yàtọ̀ la máa sọ fọ́mọ ẹ̀ ní tó ń ṣẹlẹ̀ nìyẹn ìwọ tó bá ní ìyá ọkọ tó sì wà nínú ilé ọkọ rẹ dè ní má jẹ́ kí n tẹ̀ ẹ́ dúpẹ́ lọ́wọ́ ìyá ọkọ ẹ ìyá ọkọ ẹ ló jẹ́ kó o wà nínú ilé yẹn tí ìyá ọkọ ẹ bá fẹ́ kó o kú ònú ilé yẹn ní tó ò ní má bẹ̀rẹ̀ wàá kúrò níbẹ̀ àṣírí ni ìyá ọkọ náà wà lélẹ̀ ń lo gba tiẹ̀ yìí ìwọ tó ń gbọ́ mi dédé àkókò yìí wàhálà mọ́ mi pọ̀ tí ayé bá kó tiẹ̀ spiritually àti physically má jẹ́ kí n tẹ̀ ẹ́ wàá gbé bẹ́ẹ̀ ìsìn láwọn òbí rí ó sọ fún ẹ wípé ìyè eléyìí ẹ má jẹ́ ọ̀pọ̀ ọmọ wa ó jẹ́ kúrò ń bẹ̀. ìwọ tó bá ní ìyá ọkọ tó fi ọwọ́ mẹ́wàá ẹ gbé ẹbọ fún ìyá ọkọ ẹ ìka ènìyàn ní ẹ́ tó wá gbọ́kàn sí ọkọ ẹ tó wá ń rí jẹ ó ń rí mu ó ń rí ló ń rí lò ó tún wá ń ṣẹ́ sọ́dọ̀ tìwọ́ tó jẹ́ ìyàwó náà ó wá rò pé agbára rẹ ni ó dẹ̀ níyà ọkọ láyé ẹ jẹ́ ìyá yẹn náà ó jẹ́ ń bẹ̀ tí yóò ní bàjẹ́ o. arábìnrin ní tèmi ó sọ fún yín lélẹ́yìí mà ẹ ti wà ń bẹ̀ yẹn ti wà ń bẹ̀ yẹn náà ẹ rí i pé ẹ ti jọ bára yín dá àyè kan ló fa gbólóhùn wípé ẹ lè jọ gbé mọ́ ẹ̀yin náà ti ń fún ìyá yẹn latitude ó dẹ̀ nọ́mà bẹ́ẹ̀ ọmọdé ni yín ẹ lè mọ̀ wá wùjù bẹ́ẹ̀ yẹn lọ environment yẹn ni ẹ kàn gbé yín sí ọkùnrin tó bá gbọ́n tó fi ọmọ kékeré bẹ́ẹ̀ yẹn tó bá gbọ́n dáadáa wàá gbé kúrò láàrin àwọn family pátápátá yan wàá gbé kúrò ńbẹ̀ pátápátá wọ́n á máa ríra wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan nìyí fi máa wà ń bẹ́ẹ̀ wọn fi ní máa rojọ́ ọbú nípa ìyàwó ẹ tí wọn náà dẹ̀ ń bẹ lára wọn èrò òfẹ́ pòpòrò dénú ọlọ́gbà ayé mò ń bá ṣètò o tún á mú ìyàwó ẹ gbé lọ sí gímú àwọn fámìlì kí ẹ tún gbé lọ sí gímú wọn ìyàwó ò lè mọ̀ wá wù ń bẹ̀ kò dẹ̀ sí ẹ tó bá rìnrìn àjò bẹ́ẹ̀ yẹn àpá tó máa ń dálẹ̀ sára àgbéyàwó àpá yẹn máa ń wà ń bẹ̀ títí ayérayé ni àdúrà kì í lè mú kúrò yóò wá di generational wàhálà wọn àmọ́ rojọ́ ọbú tẹ́lẹ̀ bá ti bímọ tiẹ̀ ló rojọ́ ọbú fún bẹ́ẹ̀ ni brọ́dà yẹn ṣe rí bẹ́ẹ̀ náà ni àǹtí yẹn ṣe rí báyìí bàbá yẹn ṣe rí àmọ́ wọ́n dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ àgbà kan ni wọ́n àwọn náà tó bímọ wọ́n ó tó rojọ́ ọbú fọmọ tiwọn náà ló fi jẹ́ pé ẹbí mi ẹ̀ rí tí ò tó kankan bó ti wulẹ̀ kú mọ́ àwọn tó ṣẹ̀ wọ́n lẹ̀ ní àwọn àgbà kan àwọn ènìyàn àwọn àgbà kan àwọn ènìyàn nú ayé
tí Ọlọ́run àṣẹ̀dá ò fún wọn ní ọgbọ́n ìmọ̀ àti òye tí wọ́n fi tò ìdílé wọn. ní tẹ́ máa ṣe leléyìí, ẹ sọ gbólóhùn kan sìn yẹn tó ṣe ọkàn mi bá kan, ẹni pé arákùnrin yẹn ń sìn ìfẹ́ ti fẹ́ máa kú lọ́kàn ẹ̀ díẹ̀díẹ̀, ẹni tó fún yín 500 kìkẹ́ lọ fi gba ṣọ́ọ̀bù Ìlọrí, ṣé kò fẹ́ establish fún wọn nìyẹn? àbẹ́ ẹ̀mọ́ yìí tán pé 500,000 naira tí n bá rí lálẹ́ bí mo ṣe yóò pé kọ́kọ́ dákú náà tún jí padà again 500k owó wọlé lé báyìí tó ìyanu kí ló ṣe ọ́? etí máa sọ fún yín ni mà ṣé ẹ̀ ń sun ẹkún ni? ẹ nílò àti sunkún náà, ẹ nílò àti sun ẹkún, ẹ nílò àti sun ẹkún, ẹ nílò ẹ má sunkún mọ́, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. ẹ jẹ́ ń yá wa lóòkan lórí ètò yìí, nígbà tí nǹkan bá ń dùn pàápàá nínú ìrìn àjò ìgbéyàwó, ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá nítorí Ọlọ́run, ìgbà yẹn ni kẹ́ ẹ pè sórí ètò tí mò ń ṣe o, ìgbà yẹn ni kẹ́ ẹ pè sórí àwọn ètò tí mò ń ṣe, mo bẹ̀ yín ni, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. àmọ́ pé ó ti ṣẹlẹ̀ náà fáwọn kan ọ̀nà máa pè, ṣùgbọ́n nígbà tó bá ń dùn yẹn kì bá dáa kẹ́ ẹ béèrè lọ́wọ́ àwọn ọlọ́gbọ́n ayé, ẹ béèrè ìgbéyàwó lẹ fi ń ṣeré bẹ́yẹn, ilẹ̀ fi ń ṣeré bẹ́yẹn. Bíbélì sọ̀rọ̀ ó yan lórí ó yan dì, ẹ ń bá rí aya rere fẹ́ orí ojú èrè Ọlọ́run, ẹ ń bá rí ọkọ rere fẹ́ orí ojú èrè Ọlọ́run. ṣé òun wá èmi ni? èmi wá káfí lè kún fún ẹ, ó gbà òtítọ́ ọ̀rọ̀ ni, irọ́ ló pé gbà. ẹ ń bá bọ́ sínú ẹbí tó dáa kò mọ oore tí Ọlọ́run ṣe fún un, ó yẹ bí ọkọ tàbí bí ìyàwó kò mọ oore tí Ọlọ́run ṣe fún un. bó ti wá wulẹ̀ kí ẹbí dáa tó tó o bá gbéyàwó ẹ lọ sáàrin àwọn ẹbí ẹ pé mo gbé bẹ̀ mọ́ jẹ́ kí n tẹ̀ wọ́n ó dìdàkudà lọ́wọ́ ara wọn, àdúrà òràn ògò ràn, ìyẹn ti wà látètè kọ́ ṣe ni. arábìnrin, mo fẹ́ bẹ̀ yín ní ẹ̀bẹ̀ kan, ṣé ẹ̀ ń pẹ́ lẹ́nìkan àfọlọ́run, ẹ má sunkún mọ́ ìjọ torí Ọlọ́run àǹtí, ẹ má sunkún mọ́, ẹ lẹ́nìkan àfọlọ́run. mo mọ̀ pé ọmọdé ti ṣe yín sẹ́yìn, ní tẹ́ ẹ bá ṣe lélẹ́yìn sìn ẹ bẹ̀ màmá, ṣé ẹ̀ ń gbọ́? ẹ mọ̀ tó ṣẹlẹ̀, ẹ gbọ́ mi, ẹ fọ̀rọ̀ yá sínú àdúrà, ẹ gbọ́ tèmi mà, ibi àbágbé èkókó bẹ̀ kì í pa ní jẹ. Ètí mo fi ń sọ fún kálukú wa nìyẹn pé ẹ ń bá nọ́mà ò lè gbélé ayé, kó lè gbélé ayé o. ìkórìtà tẹ wá ń sìn mà, tẹ wá ń sìn. mo ń gbọ́ yín kà. mo mí kanlẹ̀ lórí ọ̀rọ̀ yín ni, mo fẹ́ bẹ̀ yín ní ẹ̀bẹ̀ kan, ẹ fọ̀rọ̀ yá sínú àdúrà kẹ́ bẹ̀ ìyá, kò rí báyìí tẹ́lẹ̀, ẹ bẹ̀rẹ̀ báyìí tẹ́lẹ̀ mà, àbí bẹ́ẹ̀ kọ́ mà? tí yóò ní bàjẹ́. mo ṣètò kan lórí ìjọ Monday lórí ètò òru mẹ́ni ọ̀wọ̀, mo san gbólóhùn kan jáde ńbẹ̀, ẹlòmíì àwàdà ni ó kà kún, ẹlòmíì ó dẹ̀ mọ́ wòran báyìí, yóò sì mọ́ wòran báyìí, yóò dẹ̀ mọ́ wòran báyìí, yóò sì mọ́ wòran báyìí, yóò dẹ̀ mọ́ wòran báyìí, tí a yóò fi gbólóore dànù mọ́ lọ́wọ́. gbogbo ẹ̀kọ́ lówó, ẹlòmíì lè forí lakú fún ẹ, tí wàá forí lakú fún ẹ wà lé olóore ẹni, kì í ṣe pé òun fún lówó, kì í ṣe pé bóyá òun gbowó lọ́wọ́ ẹ, ṣùgbọ́n ó lè forí lakú lọ síbikíbi nítorí tiẹ̀. olóore ẹni tó bá kó ònú ayé ẹ, ǹjẹ́ o bá nílò irúfẹ́ èèyàn bẹ́ẹ̀, o lè wá tí kò mọ̀ rí táṣìírí ó dẹ̀ tú. arábìnrin, ẹ gbàdúrà dáadáa kọ́lọ́ ń gbanú ilé yẹn fún yín padà, ẹ gbàdúrà dáadáa kọ́lọ́ ń gbọ́kàn ọkọ yín fún yín padà, ọkọ yẹn ní ètò rere fún yín. ṣé mo ń sọ̀rọ̀ mà? ẹ dẹ̀ mọ́mọ tó wà nínú ilé yẹn, ẹ fà mọ́ra, torí tọkùnrin yóò mọ̀ rò ní pé tí yóò mọ̀ sọ fún ni pé ó mọ̀ dojú lọ́mọ rẹ ni, yóò náà mọ̀ rò pé ọmọ tó ń bí ẹ tó fẹ́ ni ò lọ́ọ̀fọ́ ọmọ òun yìí, ni ò fọmọ ìmọ́ra yìí. a kì í mọ ọmọ orogún wò, bó bá nà jù wọn ò ní ká ní ọ, tó bá nà rárá wọn lọ fẹ́ bá tiẹ̀ jẹ́, ló fi jẹ́ kí wú bímọ stọ̀, ẹ bá bí ọmọ ní ẹjọ́ tọ́, kì bá àtọ́ kó mọ̀ mu igbó kò ní ìtumọ̀ kankan, kì bá àtọ́ kó di Ṣèyí Mákindé lọ́la. àbò rò páwọn tó jẹ́ tó di gọ́fúnà lẹ́ni, tó di president lẹ́ni, commissioner lẹ́ni, o rò páwọn òbí tí wọn ò ṣe wàhálà, àwọn òbí tí wọn náà tọ́ wọn ni.
ẹ lọ gbàdúrà dáadáa kọ́ lọ́n gbanú léyìn fún yín padà. ṣé ẹ ti gbọ́ mà? ẹ lọ gbàdúrà dáadáa, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ kó kalẹ̀, ẹ má sunkún mọ́, ẹ jọ̀ọ́ ẹ má sunkún mọ́. ṣé ẹ wá rẹ́kún tẹ̀ ń sun yìí, ṣé ẹ ń gbọ́ mi mà? ẹ má sunkún ilé fún ènìyàn mọ́, ẹ lọ sún fún Ọlọ́run aṣẹ̀dá tó dá yín, tó ṣẹ̀dá yín, ìníkẹ́ ẹ lọ sún fún. ṣó ti yé yín mà? ẹ dẹ̀ rí pé máa lé sí ayọ̀ pẹ̀lú agbára Ọlọ́run, ẹ kó kalẹ̀.